Sowonya Pelu Dokita Olamide àjànàkú kọjá mo rí nǹkan fìrí bàbá rìnrìn ká sọpá rìnrìn. ọ̀tún báyìí náà lọ́jọ́ yẹ̀yẹ́ ọ̀tún báyìí náà ni a sọ pé òòrùn márùn òkè náà Samuel Olúbáyọ̀ Ọlámidé yes mo tún dé lọ́tún lónìí èmi ọmọ àfìtàn fọgbọ́gbàtàn lọ́wọ́ onítàn kó bá lè mọ̀ wípé ìtàn tí ń bẹ lọ́wọ́ òun kọjá àtàn téèyàn lè máa fi ṣeré tí ò ní lò tẹ́ni tó nìtàn ju gbogbo ìtàn tí ń bẹ nínú ìtàn akọ̀tàn tí ń bẹ nínú ìwé ìtàn ọwọ́ rẹ̀ lọ́mọ wá ṣe bẹ́ẹ̀ gbétàn fẹ́ni tí ò nìtàn tó hàn wá dẹni tí ó nìtàn tí ò sì nìtàn láéláé káyàbàyàbàyàbà. Òṣùpá ni mí Dókítà Ọlámidé mo dàrán mọ́jú mo dòrùn ọ̀sán gangan téèyàn ó wò tí ò ní lè wò kó pẹ́ ńlẹ́ o ọba mi Aláwùrábí ló ṣe mí báyẹn wá jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ àkì o Ọlọ́run ni alagbalúgbú omi tẹ́nìkan ò lè kówó ẹ̀kú de ní òun ni gbangba wálé àtókùnkùn ayé kan ò ní í ṣe bẹ́ẹ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ láìlẹ́ ẹ̀pọ̀ di méjì ayé yàbàyàbà Ọlọ́run ọba mi lòjò tí ó máa rọ̀ tí ó pa lábòsí tí ò ní rí lé sáwọ̀ ẹ̀pọ̀ di mẹ́ta náà ọba mi yìí kan náà ni à ń pè ní Allahu Akbaru nígbà tó bá dẹnu àwọn mùsùlùmí bó bá ti wá dọ́dọ̀ àwọn Kristẹni báyìí wọn ni hallelujah ló kọ rẹ bẹ́ẹ̀ bá wá wò lọ́dọ̀ àwọn baba ọlọ́run wọn ni ọ̀run ló mẹ́ni tí ó ńlẹ́ o ọba mi ajogún ajọgbọ̀n ajẹ gbogbo nǹkan ìwọ lọ́lọ́run ọba mi tó ní mímọ́ tó ń ṣe mímọ́ tó mu mímọ́ tó ń peni ní mímọ́ tó ń rán èèyàn mímọ́ níṣẹ́ tó ń rìn ní mímọ́ tó ń hùwà mímọ́ tó níwà mímọ́ tó wá jẹ́ pé mímọ́ ò ní tán nínú mímọ́ rẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ tí ń fi ìbora káyàbàyàbàyàbà Samuel Olúbáyọ̀ Ọlámidé àní mo fẹ́ kí Ọlọ́run ọba mi Aláwùrábí òun ni gbẹngbẹ tí èlé tí gbogbo èèyàn ń pè ní jẹngbẹ tí èlé ayàbàyàbàyàbà àwọn kan láwọn lo lókìkí ọ̀sán Ọlọ́run ọba mi lo lókìkí àárọ̀ ìdájí ọ̀sán àtòru àwọn kan pera wọn lágbórógbà aṣọ má balẹ̀ mo ní ní kíni Ọlọ́run ọba mi tó ró gbogbo aṣọ ayé tí ò tó ṣe bẹ́ẹ̀ tó sì lọ́ọ́ fira rẹ̀ pamọ́ sínú àwọn ọ̀run ayíyàbàyàbàyàbà ẹ wò ó sùnsùn ẹ gbé wò ẹ yẹ̀ wò ẹ náwó ẹ jẹ́ ó mọ̀ wípé ní tòótọ́ ọba mi Aláwùrábí kọjá ẹni téèyàn lè fi ṣe bẹ́ẹ̀ tó lè fi ṣe wàsá Ọlọ́run ọba mi tó bù ú jọ́ wọn tí ń ṣe bẹ́ẹ̀ tí ń pe àmì rẹ̀ nílọ́ nínú àlùkùránì ó ní gbogbo àwọn tí ń pe àmì wa nírọ́ pé kí ni ó ní gbogbo orú àwọn wọ̀nyí tí wọn kò sì gbà wá gbọ́ wọn pẹ̀ nínú náà yóò ànámọ̀ nǹkan rí mo ní Ọlọ́run ọba mi eléyìí tó bù ú jọ́ wọn yóò wà tó nǹkan báyìí ọwọ́ wọnú Bíbélì ó tún bù ú jọ́ wọn ṣàì ẹni Olúwa gbógun ti àwọn tí ń gbógun tì mí mo ní bàbá mi ẹ má ṣe bẹ́ẹ̀ Ọlọ́run fìjà fún àwọn tí ń bá mi jà wọn Olúwa mi ìjà yín mọ̀ lágbára ẹ̀yin tẹ́ wọnú Dáfídì tó fi òkúta ẹyọ kan tó fi gba Gòláyátì ẹ̀yin yìí náà kan náà lẹ sọ fún Musa ànábì Musa pé lọ báwọn èèyàn mi sọ fún Fìràwọ́n náà pé mo ní kó jẹ́ káwọn èèyàn mi lọ pé bó o ní o God of mercy ó wọnú ànábì Ìsá ọmọ Mọ́ríámù wọn ni bàbá eléyìí tẹ́ ẹ ṣe yìí kọjá ó wá wò sùnsùnsùn ó wá wọnú Akẹ́yìndé gbẹ̀gbọ́n ànábì Muhammad ẹ sọ pé sallallahu alaihi wasallam ẹgbẹ́ lọ́wọ́n ọba tóbi lọ́dọ̀ yín bẹ̀ ọlágbára pọ̀ kókókó tó kọjá kákáká kẹ̀kẹ̀kẹ̀ tó kọjá kẹ́ẹ̀kẹ́ ìkẹ̀tẹ́ lọ́lọ́run ọba mi Èdùmàrè òun ni ó máa kẹ́yìn epo kò sí bépo ṣe léwu kó ṣe bẹ́ẹ̀ kó gbórí tó wàláì kò ní dùn tó kẹ̀tẹ́ ẹ wá wò ó sùnsùnsùn kò sí para ọlọ́run ọba mi Èdùmàrè tó lè bá ìpara ayé ṣe bẹ́ẹ̀ tó lè bá ata kan gbọ̀n nítorí pé òun ni ó máa jẹ́ para tí ó máa máwò èèyàn jọ̀lọ̀ ọba mi tó wọnú èkùrọ́ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń pè kí ni àbẹ́wàkú ó wọnú aró wọn fi ṣọṣẹ dúdú ayíyàbàyàbà ó wọnú olórin ẹ̀sìn ìsìláàmù wọ́n pè ní Allah Dókítà Ọlámidé àrẹ̀mọ Jésù ààrẹ mẹ̀kúnnù ó ń ṣe mí bákan Ọlọ́run ọba mi ní ó jí ẹni tó dákú lẹni tó sì dákú ó máa dèèyàn òun ní ń bẹ nínú ẹni tó jẹ́ arọ tí ó máa ṣe dáadáa láyé tí ó sì máa jẹ́ káwọn èèyàn máa
ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa jẹ́ òjíṣẹ́ fún un ṣùgbọ́n bó bá wọnú abarapá mi yóò ṣiṣẹ́ wàláhì alùpùpù lásán kò ní ríra ọlọ́run ọba mi tó ṣèyàn kan dọ̀lẹ́ tó sì ṣèyàn kan dá lágbára ó ṣàwọn kan dá lágbára ó ṣàwọn kan dọ̀lẹ́ ó ní káwọn kan ga káwọn kan ó kúrú ó wò mí sùnsùnsùn ó ní dókítà Ọlámídé pupa lọ́ọ̀bà wáyé mo ní kò sí mi ò lè kọ̀ǹtẹ́ẹ̀sì bẹ́ẹ̀ sì rí bẹ́ẹ̀ bá wà wọ́n mi ìsàlẹ̀ pọ́ọ̀tù ń jájú ni o ọba mi Aláwùrábí ní jẹ́ bẹ́ẹ̀ kò sì sẹ́nìkan tó lè bẹ́ẹ̀ tó lè tó ọlọ́run ọba mi Èdùmàrè ọba tá a wò ṣùnṣùnṣùn ká gbàjọba lọ́wọ́ rẹ̀ a lè gbàjọba lọ́wọ́ rẹ̀ àwọn kan láyé méje níwẹ̀ mú ní kínní tí ìkàwé dáadáa ni bẹ́ẹ̀ bá kàwé níbi táwọn òyìnbó wá dé wọ́n wá dórí 9 planet nígbà tó yá wọ́n nìkan ti sá lọ wọ́n tún fìmí ìkún ǹjẹ́ ẹjẹ́ mọ̀ páyé tá a wà yìí kọ́ ló tóbi jù ẹ̀yin ò gbọ́ Mẹ́kúrì rí ni ayé tá a sì wà yìí òun kọ́ ló tutù jù òun náà kọ́ ló sì tún dáa jù bẹ́ẹ̀ bá wọnú Pluto ẹ mọ̀ pé èyàn ó di yìnyín ni wàláhì tàláhì súnmọ́ bìláyì ìlàsílá wà bó o láti ṣe lónìí ẹ jẹ́ kí bàbá àti màmá ó kí yín bí wọ́n bá ti kí yín tán kémi náà kí yín ká wá ṣe bẹ́ẹ̀ ká dókè lọ́hùn ẹni tí mo gbé wá lónìí ẹ̀yin náà tiẹ̀ ti rí lórí ẹ̀rọ ayélujára ayábayàbayàbayàbà ń ṣe lè èèyàn kan pè mí pé sóòsù ọ̀pẹ ni sóòsù ọ̀pẹ ń bọ̀ wá ó ní ẹ̀gbọ́n wa ni ẹ ti mọ̀ wá rí wọn àmọ́ wọn lé ẹ̀gbọ́n wa ni wọn ok kò sí wàhálà ẹni ọba dáa náà lẹ̀gbọ́n gbogbo aráyé ẹni tí ọba ti dáa báyìí wàhálà yà àmọ́ rí yálà ìjà bàbá àtìyàwó ẹ kí àwọn èèyàn káàbọ̀. kálẹ̀wé má ṣàdúrà mẹ́ni ṣé nígbà tẹ́mi ń bẹ̀ láàrẹ̀ ńbẹ̀ ni a ti sọ fún mi wípé Amẹ́ríkà lẹ́lẹ́dẹ̀ Amẹ́ríkà lọ wọ́n lọ fẹ́ rí ṣàìní mi ní kí ló dé tó fẹ́ rí ṣàìní wọ́n lé lóun fẹ́ wá gbàgbọ́ ọkọ mi lẹ́dùnlẹ́wọ̀ òun ò sì ní lọ bẹ̀rẹ̀ mo bá ní kí lórúkọ mẹ́ta fẹ́ rí ṣàìní nílẹ̀ United Kingdom ẹ wá ní Liz àti Truss mo ní kò gbọ́dọ̀ máa rí ṣàìní tí ń bẹ́ mọ́ fẹ́ bẹ́ẹ̀ kọjá wọn ni wọ́n pè ń bá mo tún wá wo ṣùṣùṣù tí mo ń bẹ̀ ní ẹ bá sọ páwọn kan o wọ́n ní wọn lè rẹ́nà kọjá kọ́kọ́ mi ẹ̀ wá tàgbó fún wọn mo ní kò ṣàyè àbí bò ní ọkọ mi. ẹlẹ́wọ̀n ẹ̀ṣánú gbogbo àtà tí wà látàárọ̀ níṣẹ́ lákàn wá gbogbo ẹ̀ náà káàkiri mẹ́tí sì ń gbé ní ìdìrí zoom ẹ bá rí bọ́ bá pa lórí àgbo mi ní ẹlẹ́wọ̀n ẹ̀ṣánú lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ gbèsè mi ní ẹ gbọ́dọ̀ má jẹ gbèsè àgbo mi lẹ́gbà àwọn tí gbàgbó mi lánàá wọn lè jẹ gbèsè dáadáa kẹlẹ́wọ̀ ẹ̀ṣánú ẹkún lè mẹ́wọ̀n mo pọ̀ mo wè mo rọ̀bà mo ní ọ̀dọ̀ mo ní kí ni ó gbá ski tí ẹni refreshing and tantalizing ẹ kú ilé báyìí là kára alẹ́ ẹ̀rì wa là kéré ọ̀nà ẹni tá a bá ti rí tó jẹ́ mẹ́ta ẹ̀kọ́ àti báyìí náà là kíra ẹni dókítà bó ló ti àkìrà rẹ lónìí wọ́n lọ lè bàámi àti màámi ni èmi lọ́mọ ayélégún ọmọ ògèdèrè lọ́gbọ̀n ọmọ àyè kúgbà yé ọ̀gbọ́n ayé gidigidi ká tí ó di ọmọ bóun lókèdèrè kọ́ mọ́pẹ́ gbòǹgbò lọ́wọ́ igi gbòǹgbò ńlá fi mọ́lẹ́ ọmọ lọ tán kí n tó lọ lókèdèrè wọ́n nítorí ìkànnì onítorí ìkọ́ lọ́mọ bàbá pọ̀lọ́mọ ọmọ lọ́lọ́ báyìí náà ló lọ̀sán alágbàlọ́ ló lòrù ojúlówó ọmọ yẹlẹ́jà tọ́dọ̀ lóògbé nígboro olúdèrè ń jọ sí ààrẹ mẹ̀kúnnù káàbàtà oníjọba òfìjọba kingdom olórí ẹ̀mí tó ṣe bẹ́ẹ̀ tó dáńtọ́ tó pọ̀ ńlẹ̀ fún ẹ má gbàgbé o wípé ọ̀pọ̀lọpọ̀ ní kò mọ̀ pọ́lọ́nà ọba mi lódìdí fi ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkì ọpọlọ tèmi tó fi sọ mí di ọ̀pọ̀lọpọ̀ láàrin pèdèpèdè káàbàtà ní tilé tó kù ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún kí n lọ sẹ́mi mu bí n bá padà dé àmọ́ ṣe bẹ́ẹ̀ àmọ́ nà ń bẹ̀ lábalábí di Olódùmarè èmi àtàlejò mi àwa àjọ wọlé ní ràbáàjì gan ní skóńkẹ́lẹ́ tótótó ní tọ̀tọ̀rí ní fèrègèdè fìhìn mò ń lọ mò ń bọ̀ n ò tí ì dé. iṣẹ́ lóògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga Sowonya Pelu Dokita Olamide àjànàkú kọjá mo rí nǹkan fìrí bàbá rìnrìn ká sọ pa rìnrìn. ẹ káàbọ̀ padà látòkè lọ́run ní pápápá agbalábídí Olódùmarè rè é pé ajá bí bàtà dídòjé ejò ẹyẹ fífìlà gígèlè gbígbàgòdà bẹ́ẹ̀ bá ti dórí sí ẹ ṣe bẹ́ẹ̀ ẹ dúró ẹ mọ̀ pé wò ó fi yan lọ́wọ́n ọba mi Èdùmàrè ni lórí ètò Sowonya
níkànnì Kaftan television Yorùbá níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ ṣàfojúsùn ayé tó rẹwà ẹ má bínú àwọn kan pè mí wọn ní dókítà o àgbẹ̀yìn títí mẹ́yàn lọ́wọ́ àṣegbá o àṣọ̀mẹ́ kọ́lẹ́mọ̀ ṣàánú ni o ṣẹ́yẹ́ mi. a ti á ṣe ṣíni lójú lọ́lọ́run ọba mi Èdùmàrè tí kì í jẹ́ kójú ẹni ó ṣe bẹ́ẹ̀ kó fọ́ ṣàkátà pàrà lọ́ba mi Èdùmàrè ọlọ́run tí ó sọ̀rọ̀ tí ò ní sẹ́ni tí ó sọ pé kó má sọ bẹ́ẹ̀ mọ́ ṣe ti bí ṣe tọ̀hún ni ọlọ́run mi tó ṣọyẹ́ tó ṣòjò tó tún ṣoorun ṣàǹgbà ńlá tí ò ṣe é fọ́ lọ́lọ́run ọba mi Èdùmàrè ṣìgìdì àrà tí lọ́nú odò tí ó wẹ̀ tí ó sì tún dá àníkíni kò lè yòrò láì fàbàdà ṣíṣíbí ńlá lọ́lọ́run ọba mi Èdùmàrè tí bóúnjẹ ayọ̀ fún ni kódà aláàjì tèmi àti ẹjọ́ wà lórí ètò lónìí bẹ́ẹ̀ bá rí tójú wọn dán ọlọ́run ló fóúnjẹ fún un sí sọ́ni lọ́lọ́run ọba mi Èdùmàrè òun ní sẹ́mi dókítà Ọlámidé bí bẹ́ẹ̀ kọ́ èmi ológun wọn ní nǹkan kan àfọlọ́run ọba mi Èdùmàrè lẹ́yìn ọlọ́run náà tún ni ṣíṣọ́lé sọ́nà sóhun gbogbo tí ó jẹ́ pé èyàn ò ní lè ṣe bẹ́ẹ̀ èyàn ò ní lè rí gbà ṣírí ọkà kan ní àjẹdóhun gbogbo ọlọ́run ọba mi tí bọ́ gbogbo wa báyìí ṣíṣòmọ̀ tí fi ọ̀nà ayọ̀ tí fi hàn yàn ṣíṣúrú lọ́lọ́run ọba mi kò sẹ́ni tó lè tú ká ṣègbèṣègbè ní tí ò ní ṣègbè lẹ́yìn alábòsí láì fàbàdà ṣáájú ayé lọ́lọ́run ọba mi Èdùmàrè òun náà ni ó tún kúkú kẹ́yìn òun ní sì ń ṣáájú mi ṣáńgílítì ni òun ní wọ̀n fáwọn ọ̀tá mi yóò wọ̀n tí ó kún fún wọn tí ò ní kínrin bí bẹ́ẹ̀ kọ́ lẹ́mìí tí wọ́n mọ nǹkan mi ara ẹ̀sùn báyìí ó tún dàárọ̀ la ṣíṣe ni lóore ni òun ló ṣe mí lóore báyìí tó sì ṣe òkòtó ànábì tí à ń pè lólógòtó ó ṣe lóore ọpẹ́lọpẹ́ rẹ̀ ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ̀yin ará Ìlọrin ìlú Ìlọrin kì í ṣe lu fìtínà bá ìlú Ìlọrin kì í ṣe lu jàgídíjàgan ìlú tó jìnnà sínú àwa yòókù lásùnmọ́ náà bì. ǹlẹ́ o ọba mi àláwùrà bí ẹ jẹ́ á lọ gbọ́ orin ká lọ wo orin ẹni tá a gbé wá sórí ètò lónìí ká wá bọ́ sábàlà tí à ń pè ní abala gbé yẹ̀wò Dr. Amir Hassan òun fúnra rẹ̀ àti èrè àṣàlátù òun fúnra rẹ̀ àti Saoti Arẹwà òun fúnra rẹ̀ àti tató ni ọ̀dàbẹ̀ ń gbáwọn mẹ́ta yìí ni wọ́n yin ọlọ́run ọba mi nínú orin tá à ń wé yìí kèrè mí kọ́ lẹ́yìn ìgbà náà tá a bá ti wájọ ń fọ̀rọ̀ jẹ̀wọ̀ lọ a wá ṣe bẹ́ẹ̀ a tún wá lọ gbọ́ orin kan a wo orin kan tí a ń pè ní ọpẹ́ in fact nígbà tí mo gbọ́ ọpẹ́ òun tí mo wò ó nǹkan gbé nǹkan hanu pẹ́pẹ́yẹ pọn mọ́ alárèéjàgbá mo ń lọ mò ń bọ̀ n ò tí ì dé. ṣe fẹ́ràn ẹ̀ kò ní kíkú máa pa ẹni àtúrò ẹ̀dá yẹn dọ̀rùn mọ́ ó máa ṣe ta ló wá kú tí ò ní kú ànábì ò dìgbà ó. Ànábì tí ó wà ó máa.
ṣe mi ṣe fẹ́ràn rẹ̀ kò ní kí kò má bà ó ẹni àtúnṣe ẹ̀dá yé dọ̀nù wọ́n máa ṣe kálọ̀ àkótí òní kò máa ní òdì bá wọn. ọmọ wáyé ò sì ráyè lọ́ta ló dàbí ẹ̀ náà. ọmọ wáyé ò sì ráyè lọ́ta ló dàbí ẹ̀ náà. oníwà pẹ̀lẹ́ Muhammadu ọmọ mi náà tù ní. àkónẹ́bí lára nínú lára oníwà tútù ni. ó ṣe wá ṣe tó pẹ̀lú ìwà tó bá ikú ṣọ̀rẹ́ o. ìyẹn ò sọ pé kó má kú ẹ̀yin jàmá mi. kò máa síkú tí ó pẹ́ dà tí ò ní ní sábàbí Cisse. kò máa síkú tí ó pẹ́ dà tí ò ní ní sábàbí. ààrẹ ni mú mi tó pa lórí tó pa bẹ́ẹ̀ tó rọrùn. ààrẹ ni tó kọsẹ̀ lásán tó dẹ ní agbègbè o. Allahumma qaddaru wà náà sómú sábàbù. ọlọ́run ló ní ká dára ọmọ èèyàn ni ó ṣe sábàbí Cisse. ọlọ́run ló ní ká dára ọmọ èèyàn láṣẹ sábàbí. olùkún maridun ilá máa ṣàfàìtẹ̀wò. gbogbo ẹ̀dá lálá rẹ̀ àfẹ́ni ọlọ́run bá wọ̀ sọ. ìgbà táàrẹ̀ ń bẹ̀rẹ̀ ọdún bẹ̀rẹ̀ múná tún ló sùn sí ṣàwálẹ̀ sọ. ọkùnrin fífún ní sábàbí ikú mú ọmọ wa. ó pọ̀ ńlẹ̀ bí iyẹ̀pẹ̀ ẹ wò ó a ti débi tí olóògùn ti sà á yàbàyàbàyàbà nígbà tí mo wọnú bú lọ dókítà mo wá lọ bá olúwẹ̀rí pé olúwẹ̀rí mo fẹ́ mọ́kọ rẹ lọ sókè odò ní ọkọ mi ní mọ́ ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe gbogbo ẹ̀mọ́ nínú ẹ̀kan ni ọba ní tí n bá ti lè gbóhùn jà tí mo sì lè dọ̀hùn mo wá bólúwẹ̀rí jà mo dá olúwẹ̀rí ó wá lóhun àtọkọ òun làwọn ọjọ́ wa mo ní ń bà kì í ṣe bẹ́ẹ̀ ọkọ rẹ nìkan ní ọ̀wà sókè ìpẹ̀ lélẹ́yìí tá a jọ wà yìí ẹ wò ó ẹ̀yin náà ti gbọ́ orin ẹ ti wò dáadáa wàláì tàláì lónìí nǹkan ò gbé nǹkan hanu ta lẹni tí mo nílé agbára fún tòní Alhaji Dr. Amir Hassan tí gbogbo yín mọ̀ sí olóríire Cisse nù olóríire àwọn mo ní nílé agbára lónìí ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ àjọ náà ẹ bá mi káwọn ará ilé Alhaji. bàbá kì í jagunjagun lógun ọ̀fẹ́ làwí. káyàwáyàwá. àfiyèsí ń tọba ládé kára ó lè làkíbalẹ̀. kábíyà ò sí ń tọ́lọ́hún ọba tẹ́nìkan ò rí o. bọ́ ọlọ́run mi ṣe pamọ́ tó paṣẹ ọwọ́ ẹ̀ mọ́ o. ohun tó ọmọ ẹ̀dá máa jẹ́ kò yẹ àfi tó bá ń ṣẹlẹ̀ o. ẹ wo orí tó máa dádé a ti kọ́ fún látọ̀run nígbà tí ò rí ìyá rẹ̀ o. ọrùn tí ó wèjì gba lẹ́kẹ̀ a ti kọ́ fún látọ̀run kó tó di pé wọ́n bí i sáyé. ṣẹ́rí ọlọ́gbọ́n ò fira ẹ̀ jọba ọ̀mọ̀ràn ò fira ẹ̀ joyè. wọ́n bí mi nílé ọlá ìyẹn tànà tọ́lọ́run ṣe mo dàgbà sínú ọ̀rọ̀ ìyẹn ní tèmi táwọn rí. bá ó ṣe bọ́lá dá lẹ́ni tọ́lá tí ò yẹ nìkan ọlọ́run alánà eléni ọlọ́run alánà eléni ọlọ́run alánà eléni mo bẹ̀ jọ́lá mi ó dá o. salamu aleykum rahmatulahi wa barakatuh. wa aleykum salam wa rahmatulahi wa barakatuh. ẹ wo bó ti ń ṣe mí báyìí ní ó ń ṣe mí sìgìsìgì ó ń ṣe mí sìgìsìgì. Alhaji ẹ bá wa bẹ́ẹ̀ ṣe forin kí àwọn aráalé ẹ bá wa dá ọkọ̀ yín fáwọn ará kí wọ́n mọ̀ pé yín gan lẹ́ ń bẹ́ẹ̀ náà. ó kọ́ tèmi ni Alhaji Dr. Amir Hassan Cisse tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mọ̀ mí sí olóríire Cisse. olóríire Cisse ọlọ́màjẹ́ àjọ lórí ibú náà ṣe olóríire tí wọ́n ti ṣe eléyìí tí wọ́n ti ṣe gan-an bọ́ bá sọ́dọ̀ èèyàn ọwọ́ òkè ká tó wá sọ pé eléyìí tí wọ́n ti ṣe. ni mo ṣe ní olóríire mọ́ra wọn wàláyé àmọ́ra wa tó bá ń pariwo olóríire wàláyé àmọ́ra wa torí pé mi gangan lólóríire wàláyé àmọ́ra Dókítà Olamide olóríire wàláyé àmọ́ra wa. ẹ má stop ẹ má stop ẹ wọn láì yí ẹ Alhaji Dr. Amir Hassan olóríire tí ó ti jiná dáadáa tó jẹ́ pé àbùlà lókùn báyìí gbẹ̀gìrì àti gbogbo ẹ̀ kan kéèyàn máa bùúlà ọmọ ìlú ibo ní ní Rabaji gan. ẹ ṣe gan ni bíbí ìlú Ìlọrin ni mí. ìlú Ìlọrin kì í ṣe olùbí tí ń nà bá mo rántí ẹ̀gbọ́n wa kan ló kọrin o
ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan. ó ní ìlú tó jìnnà sí iná tó sún mọ́ àlùjànnà Ìlọrin ni Ìlọrin ìlú Ìlọrin ìṣèlú fìdí-nọ́fà ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú tó jìnnà sí iná tó sún mọ́ àlùjànnà Ìlọrin. Aláàjì ọmọ Ìlọrin ní Ìlọrin Àfọ̀njá Nùdùn Jiyọ̀ Ìlọrin Jèrè Álímì ẹ̀wájú àwò ní ràbájì gan ní skonkẹ́lẹ́ tó ọ̀rọ̀ pọ̀ lọ́wọ́ mi lónìí tí ń béèrè. èmi náà wà ńlẹ̀ fún yín. ẹ wà ńlẹ̀ ó pọ̀ ńlẹ̀ bí iyẹ̀pẹ̀ lónìí Aláàjì ẹ jẹ́ wò ó ìgbà wo lẹ bẹ̀rẹ̀ orin kíkọ àti pé kí ló sún yín dé díẹ̀. ẹ ṣe gan ni olóòtú ọjọ́ tí ń pagún bọ̀ wá ọjọ́ ti pẹ́ o bóyá kí wọ́n wọnú ilé o. ẹ wò ó tabaka ní méjì mẹ́ta ó tiẹ̀ da inú ọdún yìí gangan bóyá bí oṣù tó ń bọ̀ mi mọ̀ bóyá mo lè sọ la fẹ́ ṣe 27 years on stage. lẹ́ẹ̀ṣe ọdún mẹ́tàdínlọ́gbọ̀n. yes tá a ti ń kọrin tẹ́ ẹ ti ń kọrin. in fact ọdún mẹ́tàdínlọ́gbọ̀n yẹn gan mo yọ kúrò ń bẹ̀ because tí n bá ní kí n sọ tentatively 29th of September 1993 ni mo bẹ̀rẹ̀ sí ní kọrin. Allahu Akbar. Yes. 29th of September 1993 ọmọ tí wọ́n bí ń gbà náà ó ti bímọ tán lé ọkọ. kọ́dà ọmọ tá a kọrin fún tá a lọ kọrin fún òun gan ti bímọ bí ọmọ 5 báyìí. Allahu Akbar ẹjọ nínú àwọn ọmọ tó bí ẹjọ ṣé obìnrin ń bẹ nínú wọn tá a lè fi ṣèyàwó lébi tí wọn èmi tí mi tẹ́mi náà wọ̀ fún wọn láì jára rí. kọ́lọ̀ ṣàdúrà ní olóòtú. tọ́ ó dàbí ẹni pé ṣé ẹ pé dókítà Ọlámídé náà pé kó wá síbi ayẹyẹ tẹ́lẹ̀ ẹ ó ti di dandan ó di dandan 27 years on stage a máa ṣe ní Èkó ní LTV 8 ní Agídìgbì. a ṣe yes a wà dókítà Ọlámídé ó wà wá. lágbára Ọlọ́run mi ò wọ mọ́tò lọ́wọ́. òfurufú náà lẹ̀ gbà. ọwọ́ mọ́tò. àdìjá sẹ́kò ń ṣe ní tó jẹ́rìí tó kéré. ẹ̀mí mi wà important. ọ̀dọ̀ ẹ jẹ́ á bẹ̀rẹ̀ báyìí náà ẹ ti bẹ̀rẹ̀ láti ọdún mẹ́tàdínlógún ká sọ pé ọ̀fíṣíálì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti àmọ́ láti 1993 lẹ ti bẹ̀rẹ̀ yẹn ni pé ó yẹ kó ti pé ọdún mọ́kàndínlọ́gbọ̀n yes. tọ̀ ẹ jẹ́ wá wò ó kí ló sún yín dé díẹ̀ bó o lẹ ṣe rìn gbàgbàgbà tẹ́ ẹ fi dolórin dé láti 1993. ṣe rí nǹkan tí màá sọ kí n tètè dá yín lóhùn lórí ìbéèrè yìí òun ni pé màá fi àsìkò yìí màá fi sáré rọ àwọn òbí wípé tá a bá ní àwọn ọmọ tó bá ń grow bọ̀ tí a bá ti ń rí i pé wọ́n ní ẹ̀bùn nǹkan ẹ jẹ́ ká yọ̀ǹda wọn pẹ̀lú ẹ̀bùn wọn no matter bó bá ṣe fẹ́ ni wá lára sí ẹ mọ̀ pé òbí máa ń ní nǹkan tí máa ń bá ọmọ ẹ rò pé dókítà mo fẹ́ jẹ́ kọ́mọ mi yìí jẹ́ o bíi dókítà agbẹjọ́rò mo fẹ́ jẹ́ kọ́mọ mi yìí jẹ́ kọ́mọ ẹ wà lọ́mọ wá rìn ìyàbàrà kó máa wá ṣiṣẹ́ engineering kó bí yẹn tètè tẹ̀lé bẹ́ẹ̀ wípé no ìtọ́nà òun nìyẹn ó máa help ẹ̀ mo rántí pé in tó sún èmi dé di orin ni wípé láti pé ní ṣítọ́ máa ń kó wa lọ sílé kéwú lọ́lọ́run ti bùn mí lẹ́bùn wípé ká máa dá orin nílé kéwú à ń ṣe mọ́díù nílé kéwú wọ́n fẹ́ ka kùránì wọ́n ká tán bá kó gbogbo àwọn èèyàn jọ èmi ni wọ́n á gbá síwájú maula ayásọ líwọ̀sẹ̀ límú dá ìmọ̀ ní àbàdá èmi ni wọ́n á push síwájú. So in the course of doing that mo wá ti àwọn personal idea initiative tèmi bọ mọ́díù tá a máa ń ṣe yẹn débi pé àwọn àfáà lékè wa máa ń sọ pé ọmọ yìí ó lẹ́bùn báwo ni wọ́n tún ṣe ń ṣe mọ́díù títì ẹ báyìí èmi máa lo oríṣiríṣi dimensional ohun tí kò máa gbé wá. ẹja ṣe báyìí ibi tẹ́ ẹ déhùn ṣé ẹ lè rántí ọ̀kan lára àwọn mọ́díù àgbógbó ẹ̀ tẹ́ ẹ ṣe ń gbà yẹn kákan fi yẹn káfi jomi tó rọrọ̀ ẹ fi yẹn sórí lára àwọn mọ́díù yẹn. lára àwọn mọ́díù yẹn tá a ṣe ń gbà yẹn náà lọ́hùn máa rántí ọ̀kan a máa ń kọ́ ń gbà náà pé aláṣọ́fùwà tí lọ bá rí Muhammad sọ̀làtún mọ́dọ̀ síkírà Muhammad udalahi fi dúníyà Muhammad àmùsọ̀fà òfìlàhùrọ̀ Muhammad ẹ̀yà Muhammad ya Rasulu ìjọ yìí ti pọ̀ jù darí olóòtú. ẹ wá tẹ̀ wájú láti bẹ̀ wọ́n wá wò ó. so gradually bá ṣe ń bá a lọ nígbà yẹn ó wá di wípé àwọn àfáà wa máa lọ bá àwọn òbí mi nílé pé ọmọ yìí lẹ́bùn ọ̀tọ̀ ní ta máa kọ́ fún ohun míì ló máa fi gbé wá fún wa ẹ jẹ́ kó máa ṣe báyìí so wẹ́rẹ́ ó wá ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àtúnwá máa ń lọ a máa ń ṣe sáwíà nígbà yẹn you understand a máa ń ṣe sáwí so tá bá fẹ́ ṣe mọ̀lúdì ó bẹ̀rẹ̀ sí ní pé wọ́n máa tì mí síwájú pé okay o tó bá ti ṣe mọ́díù tán ìwọ ló tún ṣe
àsìkiri káfà wa bá sọ pé àsìkiri ni kò ṣe o èmi lèmi máa lọ ṣe research fúnra mi pé ok ní tí mo ṣe ní last year lélẹ̀ ọdún yìí mo ṣe ní iye yìí nǹkan mi máa tún mú wá á wá kó àwọn èèyàn tájọ́ ń ṣe sáwù yẹn jọ màmá sọ fún wọn pé oní tí n bá mú wá òun lè máa dá o á bẹ̀rẹ̀ sí ní kọ gradually gbogbo adé máa ń jáde torí láti pín níṣì yẹn náà láti máa ń rìn ta àwa sùn ta jòpó náà lọ. bẹ́ẹ̀ èmi náà tiẹ̀ ti rí bá ti rí yín gan yóò ti mọ̀ pẹ́sẹ̀ yín kù. nítorí ní àsìkò tí mo ń sọ fún yín yìí a máa ń lọ sí maulid alaalẹ́ la máa fi ń ṣe maulid nílọrin gbà náà. ẹ máa wá lọ láti ibìkan sí ibìkan láti ibìkan sí ibìkan. a lè lọ maulid 5 kílẹ̀ tó mọ́ tó bá tún yá ọ tá bá tún parí because gbogbo ẹ̀ ló ní aspect tá bá wá parí pé àsìkò mọ́lídì tún lọ a tún wá bẹ̀rẹ̀ pé àwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí ní ṣe síkìrì night a máa ń pè ní Ìlọrin gbà yẹn a tún lè lọ síkìrì night bíi 4 kílẹ̀ tó mọ́ òun ló wá jẹ́ kí gbogbo àwọn èèyàn tó ọmọ yìí ni òun ni ẹ ti síwájú so gradually ibẹ̀ ló ti wá. lè ti wá bẹ̀rẹ̀ orin ọ̀dà bàbá àti màmá yín ṣé wọ́n wá fi ìrọ̀rùn gbà pé ẹ máa kọrin. ní èyí tí a ní tì ní ṣe báyìí ó difficult fún bàbá láti gbà bọ́ ẹ̀mí ìyá ń gbàgbọ́ wípé títọ́ Ọlọ́run náà lọ́mọ yìí ń ṣe ẹ̀jẹ̀ àfilẹ̀ ní tí ò lè jẹ́ ń gbàgbé aspect yẹn ni pé àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó já sí pé ìyá ló dúró láwọn àsìkò náà wípé no ojú òní ti ọmọ yìí sẹ ojú ètí náà lẹ ẹ̀yin nígbà ojú òní ti eléyìí tó mọ ṣe ìyá yín kún ọ lọ́wọ́ náà ni. ọdẹ ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ bàbá àti màmá ẹ forin dúpẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́. olótọ́ ká ní bàbá wa ní ẹ wo tábàrò wàhálà tí wọ́n ń ṣe lórí ọmọ kò tó dèèyàn kékeré kọ́ kò láàfijọ́ ẹ wo méjèèjì náà ló tóbi tọmọ rẹ ó bùkátà fún ìyá pẹ̀lú bàbá rẹ ọmọ tí ó bá ti fẹ́ kọsẹ̀ kó má sọ pé tòbí bá sórí má ṣe mí lọ́mọ lásán o má ṣe mí lọ́mọ lásán kò sí ilé bàbá ń dunnú má ṣe mí lọ́mọ lásán kò sí ilé màmá ò béèrè má ṣe mí lọ́mọ ṣe ti gbọ́ ọmọ lásán náà ń pèrú wọn má ṣe mí lọ́mọ olórí bímọ yóò jèrè ọmọ bímọ yóò jèrè ọmọ olóríire á jèrè ọmọ bímọ yóò dé. bọ́mọ mi bá ń ṣoríire èmi gan ló ń ṣoríire bọ́mọ tèmi bá ń ṣoríire o èmi gan ló ń ṣoríire. nígbà tèmi gan tí ń ṣoríire àwọn òbí mi ló ń ṣoríire. alákùnrin ẹgbẹ́ náà bá tóbi ẹgbẹ́ Ọlọ́run bá tóbi bí wọ́n ṣe ń gbé tóbi nírọ̀ ni. Allahu Akbar. ọ̀dà ẹ wá jẹ́ kó níbẹ̀ hùn nígbà tẹ́ ẹ ti wá bẹ̀rẹ̀ orin torí ọ̀rọ̀ pọ̀ ṣé àwọn ìdojúkọ wà àbí bí ṣe ń dùn náà ló ṣe ń dùn bọ̀. mo ti fẹ́ tẹnu bọ́ lẹ́ẹ̀kan mo ní kí n gé ìdojúkọ wà o ṣe rí mi ìmọ̀ bóyá béèrè ó sì wá lórí ẹni àmọ́ ẹ jẹ́ kí n sọ pọ̀ mo ń bọ̀ wá lẹ́ẹ̀kan wípé tí òbí bá rí pọ́ ọmọ bá ṣe nǹkan kan máa support ẹ̀ ṣé wá rí bá ṣe wà nínú akótó tá a ti ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ challenges nídìí iṣẹ́ táwọn ń ṣe yìí ó dàbí bá ṣe ń ṣe program yìí kọ́mọ kékeré kan wá ń ta kókàn máa gbálẹ̀kùn ṣe mọ̀ pé kò ní já gbádùn kan tá à ń ṣe tí ẹ̀yin bá jágbe mọ́ pé ẹni kọ́mọ yẹn lọ láàrin ìṣẹ́jú 5 tọmọ yẹn tún padà wá tó tún gbálẹ̀kùn èmi tún sọ pé ẹni kọ́mọ yẹn lọ àrin ìṣẹ́jú 5 ó tún padà wá tó máa tún ti padà wá bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta ẹ padà wò pé ẹ wo ẹjọ́ ọmọ yẹn ọ̀rá bọ́ sí kọ̀rọ̀ ẹgbẹ́ kan gbà kó jòkó kó lè já gbádùn kan tá à ń ṣe bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣẹ́ wa yìí ṣe rí challenges wà lóríṣiríṣi mo fẹ́ mẹ́nu bà lẹ́ẹ̀kan ṣe rí nígbà tí àṣẹ̀ṣẹ̀ ń bọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ wà tó ṣẹlẹ̀ bíi ká lòde ká má rówó orin iṣẹ́ san tán bá pè wá lóde èmi bẹ́ẹ̀ ṣe ń wò mí tó wá di pé sílè kan sílè méjì kò sílùú tí wọ́n ti gbó lóríire kò sílùú náà tí mo fẹ́ lè sọ wípé láyé èyí tó jẹ́lu táwọn èèyàn mọ̀ tí mi ti rìn dé látàrí iṣẹ́ orin lágbàáyé ẹ ti understand a ti lọ òde tó pè wá rí tó já sí pé a débẹ̀ nígbà náà torí pé kò sí fóònù wọ́n sì sọ fún wa pé àwọn ò pè wá lóde mọ́ bàbá láàrin èmi àti orí atẹ́gùn mo ti ń sọ yìí a ní láti gbé onílù ní láti pọ̀nlù lẹ́yìn àwa ń dárin làfi wọ́n ń gba owó láti lè rí owó mọ́tò padà síbi tá a ti ń bọ̀. wọ́n pè yín wọ́n fi ìwé náà fi ń pè wá nígbà tí mo sọ yìí kò sí fóònù ìwé náà fi ń pè wá ó wá di ọjọ́ tá a fẹ́ lọ ayáwó náà ni o la fi kóra wa jọ èmi àtàwọn ẹ̀mẹ̀wà mi àwa débi tá à ń sọ yìí nílùú ìkànṣẹ́lú ibi tí mo wà àwa débi tá à ń sọ yìí àwa débẹ̀ wọ́n ní a ti fìwé ránṣẹ́ sí yín láti jẹ ẹ̀ta pípa àpè yín lélẹ́rẹ́ mọ́. Allahu Akbar.
ṣáàṣì padà síbi tẹ́ ẹ ti wá bẹ́ẹ̀ tiẹ̀ wá padà lọ jẹ gbèsè tẹ́ ẹ bá lọ sanwó. àwa bẹ̀rẹ̀ sí ní ẹmọ bọ́n ṣe máa ń polú apolú ẹ̀pà àjẹ̀bú. bẹ́ẹ̀ni. àwọn bẹ̀rẹ̀ sí àwọn tí wọ́n ń jẹun nínú patí àwọn kan ní fún wọn ẹ̀bùn wọn náírà 2 sílé 3 ẹ̀bùn la fi wá tówó jọ tá a fi wá padà. challenges ni oríṣiríṣi ṣẹlẹ̀ kò sẹ́ni tẹ́ ẹ máa pè nínú àwọn èèyàn tí à ń rí lókè báyìí lénìí tí ò ní rí ẹyọ kan àbí méjì sọ nínú ìrírí tó ti rí. wájú kágbé yìí ò ti sẹ́gbẹ̀ẹ́ kan dókítà Ọlámídé nígbà tí Ọlọ́run wá ṣe yín bó ti ṣe yín láàárín ìgbà tọ́lọ́run ti fi gbé yín ga yóò tó olórin tẹ́ ẹ jọ wà lókè mélòó tẹ́ ẹ ti bá kọrin àbí tẹ́ ẹ ti jọ ṣe àbí tó jẹ́ pé ń jọ ṣe. gbogbo nǹkan tá a lè pè ní tí gbogbo àwọn tó ń wò mí lè pè ní olórin Islam tí wọ́n mọ̀ ní ojú azin táwọn èèyàn mọ̀ lójú báyìí kò sí ẹni tí àjọṣe tímọ́tímọ́ ni o because gbogbo èèyàn lọ́lọ́run máa ń bùn lẹ́bùn Ọlọ́run bùn èmi lẹ́bùn ká má ríra ẹni má sọ pé báyìí ni mo ṣe jẹ́ bára ọmọdé ká ṣàwàdà ká sọ̀rọ̀ bára gbàlagbà ká pẹríba ká ṣàwàdà so ó jẹ́ kí n ní orí ọ̀fẹ́ àti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe so ìbáṣe ọ̀tọ̀ nìyẹn èyí tí wọ́n ń já sí pé iṣẹ́ pé bóyá orin jọ pawápọ̀ ó máa ṣe díẹ̀ kẹ́ tó mú olórin tẹ́ gbogbo èèyàn mọ̀ lólórin ẹ̀sìn gbogbo èèyàn mọ̀ tẹ́ ẹ̀ ní mú dání pé lágbájá àti olórí àti lágbájá ti jọ kọrin rí. mo rí i pé ẹ ti jọ ṣiṣẹ́ àtẹ̀rẹ̀ àṣàlátù rí. kò ń ṣe ẹyọkan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta kò ń ṣe mẹ́rin. ẹ̀yin àti Saoty Arewa ti jọ ṣiṣẹ́. kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta kò ń ṣe mẹ́rin ìmọ̀. so no because Ọlọ́run ṣe wá ní pé a dira wa mú báyìí pé ọ̀rẹ́ tó bá ti ní nǹkan tó fẹ́ ṣe pè mí o èmi náà ní nǹkan tó fẹ́ ṣe pè é o so in fact gan a máa ń yára wa láwọn àwọn mọ̀ràn gbà mí pé kíní báwo ló ṣe wá rí báyìí nǹkan tẹ́mi dẹ́rù mo rò pẹ̀lú èmi ò sì wá ronú lọ bẹ̀ o. ọ̀dà tí a bá wá wò báyìí àwọn èèyàn ti mọ̀ yín lólórin Islam gbajúgbajà ní bí irú èmi tí mo jó lórin kìrìsìtẹ́nì bá sọ pé Olorire ẹjẹ́ àjọ ṣe tíráàkì. èmi ti ṣe orin pẹ̀lú olórin kìrìsìtẹ́nì láì ṣe 3 àbí 4 kò dí mi lọ́wọ́ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ìránṣẹ́ Ọlọ́run ni wá ọ̀nà ọgbà tá à ń gbà fi ń jíṣẹ́ Ọlọ́run ló yàtọ̀ ọ̀tọ̀ Allahu Akbar. ṣe rí nǹkan kan wà tí ò lè jẹ́ kí n fi orin lẹ̀ òun ni wípé nígbà tí Ọlọ́run ṣe ń gbàdúrà bọ̀ wá àsìkò tọ́lọ́run gbàdúrà bọ̀ wá gangan ni mò ń ronú pé ó dà pé bíṣẹ́ yóò bá pè yín á lọ fílẹ̀ o ṣẹ́ta bá ti ṣe láàrin bíi ọdún 15 tó yẹ pé à ń jẹ gbèsè lórí ẹ̀ náà ni tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ náà ni ẹja fílẹ̀ ọdún yẹn gangan tí mo kàrún sọ Ọlọ́run yẹn gangan Ọlọ́run wá gbé bí ṣe ń ṣe jáde wípé o fẹ́ tíráyè mi wò so kí ni mo wá fẹ́ mú lọ ńbẹ̀ ni pé n tí ò wá lè jẹ́ n fílẹ̀ ni pé gbogbo ìgbà tí n bá ti ń rántí iye ẹ̀mí tó pè mí tó ń sọ fún mi pé orin yín ni mo gbọ́ o ló tún lè mi ṣe orin yín ni mo gbọ́ o ló dá mi padà sọ́dọ̀ Ọlọ́run orin yín ni mo gbọ́ o ni ò jẹ́ n kọ́kọ́ mi lẹ̀ orin yín ni mo gbọ́ o ni ò jẹ́ n fìyàwó mi lẹ̀ ó máa ń pa mí lẹ́kún mo máa ń rántí yẹn lọ́tọ̀ ó máa ń jẹ́ nǹkan tó máa ń jẹ́ kí n máa wò pé mi ò gbúdọ̀ fiṣẹ́ yìí lẹ̀ ìránṣẹ́ kan ni mi tí gbúdọ̀ fi lẹ̀. torí àkókò ẹ̀jẹ̀ àwò ẹ̀yin ará alẹ́ láǹfààní láti jẹ ẹ̀bùn látọ̀dọ̀ Olorire àbí kílẹ̀ wí. kò sí wàhálà. fún bóyá kí n fún èèyàn méje obìnrin ni 7 àbí ká fi ṣe 9 egun 9 ní ń bẹ lára ọkùnrin. 9 ní ń bẹ lára ọkùnrin. bóyá ká fi ṣe 9 èèyàn 9 tó bá pè wọlé tí wọ́n bá ti èèyàn àkọ́kọ́ ó gbà béèrè ó ti gbẹ̀bùn èèyàn lẹ́ẹ̀kejì èèyàn tó bá tún wá pè láàsì yóò tún gbẹ̀bùn ká máa wá wẹ̀ ní ó pè láàsì káwọn ẹ̀ bá gbè láàsì ọ̀dà Olorire ká gbà pé ẹ̀yin àti dókítà Ọlámídé ẹ jọ ṣe tíráàkì kan dókítà Ọlámídé àti Òkòtó Ànábì wọ́n jọ ṣe tíráàkì kan àwọn èèyàn máa wá wò lórí ètò Sowonya àti láwọn ètò tá à ń ṣe wípé Olorire tí wọ́n gbé wá ń jọ òun rèé àmọ́ lápá abẹ̀yìn ó ní tí mo fẹ́ béèrè ṣé lóòótọ́ ni wípé ẹ̀yin gẹ́gẹ́ bí olórin Islam ó ní ntẹ́ ẹ̀ máa lò tí mo fi jẹ́ kó wọ́n yàtọ̀ bóyá wọ́n ń hàn tó àbí nǹkan kan. tó bá já sí pé ẹ bá darí ìbéèrè yẹn sí èmi gangan èmi á sọ fún yín pé ẹ̀bùn ni ṣe ti understand ẹ̀bùn ni èmi á sọ fún yín pé ẹ̀bùn ni because àwọn nǹkan kan máa ń wà
tá kì í parọ́ tó já sí pé olórin ní láti máa watch. bẹ́ẹ̀ni. àkọ́kọ́ òun ni pé kò dáa fún ẹni tí máa ń kọrin bí irú tàwa mi mọ olórin kìrìsìtẹ́nì kó máa sábà máa lo kó máa mú nǹkan tó tutù jù. bẹ́ẹ̀ni gbogbo wa nìyẹn. ṣe ti understand. bọ̀ wípé bóyá ó ní nǹkan kan tó máa ó wà nílẹ̀ Yorùbá. yes sir. bọ̀ mo ti sọ ló jẹ́ kọ́kọ́ sọ fún yín lẹ́ẹ̀kan wípé ká ní pé mo darí ẹ̀ sẹ́yìn. sọ́dọ̀ ti tèmi èmi á ní lọ́dọ̀ tèmi èmi kì í lò. àmọ́ ó wà nílẹ̀ Yorùbá. ó wà nílẹ̀ Yorùbá tó dájú dáadáa. yes sir. ó wà nílẹ̀ Yorùbá dáadáa. ẹ wá já wò báyìí. ìyìn tún gbé yín wá torí ń èdè bíi tí mò ń lọ gangan àkókò bó o láti á ṣe ká fi ṣe bóyá bíi oṣù tí ń bọ̀ ní táwa tún nà ń bẹ̀ ní ràbáàjì gan táwa gbẹ́bù ní kọ́mọ̀dé oṣù yìí mọ́ àbí kí lẹ rò pé. gbogbo ìgbà tó bá ti yá yín ẹ jẹ́ kí n mọ̀ sá. Allahu Akbar ẹgbọ́n làwọn bá tó yìí àwọn èèyàn ti ń pè ṣẹ́sì mọ̀ pé kò jẹun gbádùn lóbìnrin ń gbà fún bẹ́ẹ̀ni àmọ́ olóríire ẹ jẹ́ n béèrè ìbéèrè ká tó máa gbé pè ìbéèrè tí mo fẹ́ gbé ni pé wọ́n láwọn olórin Islam wípé ilé wọn èyí fi bẹ́ẹ̀ tòrò. irọ́ ló wà ń díẹ̀ ẹni tó bá ilé olórin Islam òun kò fi bẹ́ẹ̀ tòrò ibi tó kọjú sí ibẹ̀ ló mọ̀mọ́ ṣe àgbẹ̀ tí n bá kọ síìsì sọ́wọ́ mi báyìí èmi kọ síìsì báyìí o lè di náà lọ́dọ̀ mi bẹ́ẹ̀ni ẹ̀yin ò ní náà ni èmi ò sì máa sọ pé síìsì ni àmọ́ wá jiyàn sí tí n bá fi àwọn èèyàn wà ní síìsì ló kàn tó tọ́ àmọ́ bó ṣe sọ́wọ́ iná ó ti jẹ́ kó mọ̀ pé ní àwọn náà jayò pa so ibi tó bá ta bá rí dé ló máa mọ̀mọ́ àmọ́ tẹ́ bá bí mi èmi á ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ because tẹ́ bá ní ilé olórin Islam ò kì í tòrò màá sọ pé èmi olórin ẹ̀sìn ni mí ìyàwó mi olórin ẹ̀sìn ni tí gbogbo èèyàn mọ̀ ni o àmọ́ ẹ ti understand bẹ́ẹ̀ni so a sì ti jọ wà náà nísìnyí kó tẹ̀ tó ti pa ṣe ìyàwó wẹ́rẹ́wẹ́rẹ́ ọdún mẹ́wàá ń bọ̀ wá ẹ ti understand ó yé mi wẹ́rẹ́wẹ́rẹ́ ọdún mẹ́wàá ń bọ̀ wá tá a bá wá sọ bẹ́ẹ̀ wípé ilé olórin ìsìlámù ń tò tèmi wá ń sọ pé rárá kò rí bẹ́ẹ̀ ṣé mo wá jayò pa. jayò pa jayò pa ọ̀dà lélẹ̀ tá a play tán yìí lélẹ̀ tá a play tán táwọn èèyàn wò yìí a lè láǹfààní láti play ọpẹ́ wọn a play ọpẹ́ wọn ní eléyìí tẹ́ ẹ bá tún padà wá ó wá wù mí kó jẹ́ pé ẹ̀yin àti ìkan lára àwọn tẹ́ ẹ jọ ṣe orin ẹ jọ wà lórí ètò yìí torí mo fẹ́ kẹ́ ẹ forin tá kàkà rẹ̀ nǹkan tiẹ̀ gbà àdúrà ẹ̀ méjèèjì. kò sí wàhálà ẹgbẹ́ tí mo mọ̀ ẹ́ jẹ́ dé nìyà. ẹni wọ́n gbé ntí mo mọ̀ ẹ́ jẹ́ dé ìjẹ́bú rẹ̀ dì wọ́n gbé ẹgbẹ́ tí mo jẹ́ dé nìyà. ẹ̀yin ara lé àkókò ó ti ń kó wa ń bàbá mọ́ ẹjẹ́ àkọ́kọ́ dókè lọ́hùn ká gbé pè bíi mẹ́ta lẹ́yìn ìyíhùn bàbá ti wá kó mbẹ́ mo wá ní ìbéèrè kan ṣàǹkó kó tó di pé a wà bọ́ sí ọ̀sẹ̀ bóyá oṣù tí ń bọ̀ tá a tún gbé olóríire wá olóríire kọjá wọn ni wọ́n pé ẹ kọ́kọ́ forí ṣe pé à ń padà bọ̀ ẹ sọ fún wọn pé ẹ forí sọ fún wọn pé à ń padà bọ̀. ẹlẹ́yin olólùfẹ́ wa ẹ ṣe fẹ́yìn tẹ́ ń fẹ́ ti wá o àdúpẹ́ mo ń sọ fún yín tó bá di lóṣù tó ń bọ̀ wá olóríire náà lẹ máa rí èmi ní máa wà o ẹ̀yin là máa bá a lọ́lá ọlọ́run ọba ẹ ṣe àmà dúpẹ́ ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ ṣe àmà dúpẹ́ ẹ̀yin olólùfẹ́ wa gbogbo. mo ń lọ mò ń bọ̀ n ò tí ì dé. iṣẹ́ lóògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga Sowonya Pelu Dokita Olamide àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrìnrìn. ẹ káàbọ̀ padà àkókò ilẹ̀ lè máa pè wọlé nọ́mbà tẹ́ ẹ pè sí náà ní bẹ lójú ìwòran yín o ẹ wá gbọ́ ò fún gbogbo ẹni tó jẹ̀bùn ń jẹjọ gbogbo wọn ni wọ́n ti gbẹ̀bùn wọn a sì dúpẹ́ pé àwọn èèyàn dúpẹ́ lọ́wọ́ wa a dúpẹ́ o ló kọ gbogbo àwọn tí ń bẹ nílé agbára lọ́hùn ẹ̀mí náà ń bẹ ń bẹ Idris ń bẹ ń bẹ Gerard ń bẹ ń bẹ àwọn èèyàn tí wọ́n ń bẹ nílé agbára ọ̀hún ó kò ní wọ́n ní wọ́n pé èèyàn gidi ní ọ̀hún ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn níbi tẹ́ ẹ bá wà nọ́mbà tẹ́ ẹ pè sí iná ní lọ lójú ìwòran yín ẹ máa pè sí nọ́mbà ọ̀hún ẹ wá gbọ́ ẹ jẹ́ máa ṣe ṣókí nítorí olóríire nǹkan pọ̀ ńlẹ̀ ẹ kú ńbẹ̀ hello Sowonya Sowonya o kálá ń bá sọ̀rọ̀ láti bo ní pápápá láti gbẹ́tì ìlú Ọ̀yẹ́ lọ́hùn ọ̀yá ẹ gbàdúrà kan fún olóríire ẹ gbàdúrà kan fún olóríire. olóríire lágbára Ọlọ́run ẹ ní ṣìṣe o. àmì o àmì o àmì o ẹ ṣeun. ẹ ní fi sẹ́yìn
àmì o àmì o ẹ ṣe bàbá wa pé ẹ ti ẹ pè wọlé lákọ̀ọ́kọ́ ẹ ti kọ́kọ́ jẹ̀bùn káàdì ẹ kò ń bẹ̀ ọ̀ya ṣé kí n tún wá fún yín ní ìbéèrè àbí kí n má fún yín ìbéèrè mọ́. ìbéèrè àkọ́kọ́ rèé o ẹ parí òwe yìí gúdúgúdú ọba omele dáàṣì ọba ìlú àgbà ọba omele dáàṣì ọba ìlú àgbà ẹ sọ pé tìkùtùkù tóun ẹlòmíì ń bẹ ń bẹ ẹ ló Sowonya ẹ ló ọlágbára pọ̀ ẹ ló Sowonya kálá ń bá sọ̀rọ̀ láti bo ní pápá láti bo láti ìlú bo ìkejì arákejì ọyá gbàdúrà kan fólóríire ní pápá. àmì ò ẹ ṣeun ọyá ṣé kí n fún yín ní ìbéèrè. ẹgbẹ́ ìbéèrè yìí sà kádélé ọba kálẹ́tì ró dáàṣì ẹ parí ẹ̀ òwe nì nílẹ̀ Yorùbá kádélé ọba kálẹ́tì ró. kálẹ́tì ró. mímídòmídò. ẹ sọ pé ṣòkòtòkò tóun ẹ ṣe bẹ́ẹ̀ ẹ sọ pé ṣòkòtòkò tóun. hello Sowonya. hello ta là ń bá sọ̀rọ̀ láti bò. ẹ sì ò dúró. hello à ń gbọ́ yín ẹ yí ẹ̀rọ móhùnmáwòrán yín lẹ̀. ṣiṣẹ́ o. yes sir kí ló kọ yín bolẹ̀ tí ń pè. ṣiṣẹ́ alágbà. ṣìfà alágbà láti bò. láti Lọ́ràngún ẹ gbàdúrà kan fólóríire. ẹ gbàdúrà fólóríire. àmì o láti Lọ́ràngún ẹ ṣeun ẹ jẹ́ n fún yín ní ìbéèrè yìí ẹ parí òwe yìí kádélé ọba kálẹ́tì ró. ẹ parí ẹ. ó para sọ ẹsẹ wọn àdúgbò ẹsẹ wọn jòkòjòkò tóun ẹsẹ jòkòjòkò tóun hello ẹlòmíì mbẹ hello Sowonya Ọlọ́run ní tò kábíyèsí bàbá láti Kanjí ẹ bá mi gbàdúrà fólóríire. Amir Hassan Cisse àti nígbà yẹn ní oṣù ẹ̀wọ̀n rẹ̀ fún mi. orúkọ orí Ọlọ́run ti fi gbàdúrà fún Ọlọ́run ọlá mọ̀lánì aláṣẹ Ibrahim àwọn òkúrò tó bọ̀ fún yẹn sí ni. àmín. kò ní wọ́n kò lágbára Ọlọ́run. àmín. ọlá ṣe ìdẹ́ àlè Cisse bàbá Hassan Cisse Ọlọ́run ó gbàdúrà rẹ̀ ẹ̀mí rẹ̀ ó gùn wàhálà wọn dààmú nípa ọ. bákan náà mo gbàdúrà fún Ọlámídé sọ̀rọ̀ méjì ló pàdé ara wọn lọ́sẹ̀ yìí. lágbára Ọlọ́run àwọn ní òní mọ́wọ́ kù. Allahumma àmín. Allahumma àmín. Ọlọ́run wọlá mọ̀lánì aláṣẹ Ibrahim ọlá ṣe ìdè Hassan Cisse. ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá ṣé kí n fún yín ní ìbéèrè. ẹ parí òwe yìí sà ìgbóná ìgboro là á jòkó ọ̀pọ̀lọ́. ẹ sọ pé tòkòtòkò tóun yìí nígbà ẹ jẹ́ ìjẹ́ lómi ẹ lóò Sowonya. ta là ń bá sọ̀rọ̀ láti bò. láti òkè láti fún alágbà. sífù alágbà ẹ ti pè lẹ́ẹ̀kan ó yá à ń gbọ́ yín sà. ẹ lọ́wọ́ sáré tìrú. yẹ sà. wọ́n sáré lọ wò wá. ẹ lọ́wọ́ sáré tìrú. yẹ sà. ẹwà ni. ẹwà kẹ ẹwà kẹ bàbá ẹwà bí ibo ẹ tún sọ pé ṣùkùṣùkù tún ẹ lóò Sowonya. bàbá ẹgbẹ́ plé mi ni. ẹ lóò èrò pọ̀ ń bẹ̀ hello yes sir tala ń bá sọ̀rọ̀ láti bò. tala ń bá sọ̀rọ̀ láti bò. láti bò. gbórúkọ yín dáadáa láti bò. láti àjẹ́ òkúta.
ajá àkúta ọ̀dà ẹ bá gbàdúrà kan fún lóríire ní pápápá. láti ajá àkúta Ahmed. ẹ gbàdúrà kan fún lóríire ní pápápá. ẹ jẹ́ ń gbé ẹyọ kan yìí sí ẹ lóò Sowonya. ẹ̀yin mo sì fẹ́ gbé wẹ̀yìn o àmọ́ torí pé ẹ ti lọ hold ẹ̀ báyìí ẹ ti hold ẹ̀ báyìí ẹ jẹ́ àṣẹ báyìí. hello tálà ń bá sọ̀rọ̀ láti bọ̀. nìkan lágbàgbọ́ láti Ìkìrun Ọ̀ṣun state. láti Ìkìrun nípínlẹ̀ Ọ̀ṣun. ẹ tẹ̀ wájú kí ló ẹ bá gbàdúrà kan fún lóríire. olóríire iwájú lọ́mọ lọ ayé mi ní ìjìnlẹ̀ nígbà fún nìkan lágbàgbọ́ láti fi orúkọ àfọ̀ ní ṣeun bàbá. iwájú lọ́mọ lọ bàbá ayé mi kọ̀ rẹ o. bàbá bẹ́ẹ̀ tí ń gbọ́ mi o orí pé ẹ pè mo sì gbé pè yín ẹ ti jẹ̀bùn ẹ wá jẹ́ ń ṣe báyìí èèyàn mẹ́ta àkọ́kọ́ mo mọ èèyàn mẹ́ta àkọ́kọ́ tó pè ẹ jẹ̀bùn bàbá wa tí àwọn méjì ẹ jẹ́ ń fún gbogbo àwọn tí wọ́n pè tá a rí ìpè wọn gbé tí wọ́n sì bá wa sọ̀rọ̀ dáadáa tẹ́ ẹ mú nọ́mbà ṣùgbọ́n tẹ́ ẹ gbà á fún yín lẹ́bùn yín á fún yín lẹ́bùn yín olóríire torí àkókò ẹ̀yin tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ wà ní kàtígórì àwọn tó jẹ̀bùn ẹ wo nọ́mbà tí ń lọ lójú ìwòran yín òun ni àtẹ̀jíṣẹ́ òun ni nọ́mbà tẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sí ẹ fi nọ́mbà yín orúkọ yín àti nọ́mbà àti bóyá MTN ní o Glo ní o iye ẹgbẹ̀rún tẹ́ ẹ bá ti wá rí lórí ẹ̀ tọ́ a jẹ́ pé ń tẹ́ ẹ jẹnu bó ti rí nu ẹ fi sọ pé èmi ni lágbájá nọ́mbà mi rèé ní bracket ẹ wá fi bóyá MTN ní Glo ní Airtel ní Etisalat ní kó má jẹ́ wípé yóò mọ̀ dàpọ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ tún lè bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ ti gbọ́ ẹ lè bá mi sọ̀rọ̀ pẹ̀lú nọ́mbà tí ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ sí òun ní lọ lójú ìwòran yìí 08034865342 08034865342 olóríire ẹja ṣe báyìí ní pápápá torí mo fẹ́ kẹ́ ẹ fún ní dágbére ẹ kọ́kọ́ gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn ní ṣókí tí wọ́n fẹ́ kọrin Islam tàbí tí wọ́n ń kọrin Islam tí wọ́n ń bọ̀ wá. ẹ ṣe gan ni olóòtú ìmọ̀ràn tí ń gbà wọ́n òun lórin tó ṣe kó tó bọ́ sí mi lẹ́nu lẹ́ẹ̀kan. Yes sir. wípé yóò dáa tá ò bá ti dákẹ́ yóò dáa tá ò bá ti dúró yóò dáa. nítorí wà ń bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó ń bọ̀ sí òkè la máa ń rí a kàn rí pé bí bólóríire ṣe rí bí Sauty ṣe rí bápọnlé ànábì ṣe rí bẹ́rẹ̀ àsàlátù ṣe rí bẹ́rẹ̀ yọmí ṣe rí èmi náà fẹ́ rí bẹ́ẹ̀ tó bá wá ń rìnrìn yẹn wọ́n ń rin ìṣòro tó wà ń díẹ̀ mọ́ so ìmọ̀ràn tí màá gbà wọ́n ni pé iṣẹ́ yìí ó dẹ̀ gba ọ̀pọ̀lọpọ̀ sùúrù ìtẹ̀mọ́ra àmúmọ́ra àti ìròrí. èèyàn gbọ́dọ̀ níròrí dáadáa. torí iṣẹ́ orin òṣìṣẹ́ téèyàn máa ń sùn lé. ó lè sùn lé ọ̀dà má sùn lé. èèyàn sùn lé olórí bá sùn ó gbọ́dọ̀ sùn. ó gbọ́dọ̀ sùn torí ẹni tó bá sùn kò lè sùn tó bá tẹ̀ fẹ́ sùn kò rí bẹ́ẹ̀ni tó sùn sí inú máa sùn sí kò jù bẹ́ẹ̀ lọ olóríire àwọn ìbéèrè pọ̀ torí ibi tá à ń lọ gan àìdé làtà níbẹ̀ rárá kó eléyìí ká wá fi yòókù sí ìgbà tá a tún pàdé àwọn èèyàn wà lè kọ́ ẹ̀kọ́ ju tòní lọ àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ wọn wá tí mọ̀ bọ́ yẹ́yẹ́ la fẹ́ mú àwọn tí mọ̀ ń tàn mú bọ̀ wá lónìí olóríire ẹjẹ́ àwò báyìí níwọ̀nba ìṣẹ́jú tó kù yìí wọ́n ní ẹ ní ipò kan nínú olórin Islam l'Abuja ṣé lóòótọ́ ni. ipò kankan ni mo ní oòrùn tó ràn lénìí tá a bá ní mú kúrò tá a bá ní bí kúrò èmi ní ààrẹ fún gbogbo ohun tí ń jẹ́ olórin Islam ní Nàìjíríà báyìí. fún gbogbo ohun tí ń jẹ́ olórin Islam lórílẹ̀‐èdè Nàìjíríà yìí Allahu Akbar. bẹ́ẹ̀ni èmi ni so ṣe rí i pé kò ń ṣe ipò kan. ipò ẹyọ kan kọ́ ipò náà ń pè ìyẹn ti kúrò nípò kan. bẹ́ẹ̀ni Allahu Akbar. èmi ni ààrẹ báyìí. a tún sọ̀rọ̀ lórí yìí náà ńgbà tó bá di eléyìí tá a bá tó wá bó lẹ ti débẹ̀ bó lẹ ṣe rìn ṣé ẹ̀yin ni ẹ mú orí kọjú ní o àbí. kò sí wàhálà ọ̀rọ̀ pọ̀ nílẹ̀ olóòtú èmi náà wà nílé bíbà fún yín. ẹ wo nọ́mbà tẹ ẹ ṣe bẹ́ẹ̀ tí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí
08034865342 lẹ́ẹ̀kan sí 08034865342 bẹ́ẹ̀ bá wá rí ohun tá a bá ti fún yín olóríire ló fún yín o olóríire lẹ́ẹ̀mọ̀ ṣàdúrà bẹ́ẹ̀ bá ti ń fi ń sọwọ́ sí yín báyìí tẹ́ bá ti rí pé dókítà Ọlámídé ẹ ti gbọ́ torontoro látọ̀dọ̀ dókítà Ọlámídé olóríire ni kìí ṣèmi ẹ máa gbàdúrà fẹ́mi náà ní ẹ máa borí dágbére àkókò ti lọ fún tòní. torí ayé rí mi pé mò ń dán wọ́n wá di ọ̀la mi ká jẹ́ kí n já ẹ̀ jẹ́ kí n já ẹ mádàmú ká orúkọ lọ́hùn àlà ló ń gbá lára mi o tí mo fi ń ṣakọ torí àlà dákúndàbọ̀ ṣohun rere fún mi àlà wọn lánà bí wá dá mi lọ́rẹ̀ o àlà wọlá orúkọ rẹ̀ tó tóbi jùlọ o gbà mí láyé owó àrísìkì jaburata. ẹ wo ó tún dá yẹ́yẹ́ ká lórí ọ̀rọ̀ àgbàdo ní ọlọ́gbàrá pọ̀ dókítà Ọlámídé èmi á máa sọ fún yín pé òjò pátápátá fẹ́wé kókò ló bàtáyà pátápátá apàpátá lórí àpáta fẹ́ràn kátápátá sẹ́nu ó jẹran kátá tó sì lórí àpáta pátápátá alápàtà bínú sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà ọpọlọpọ onípàtà Ọlọ́run ọba mi Èdùmàrè ní kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà mi pátápátá títí ọjọ́ mẹ́jọ tààtúnjọ máa pàdé lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè fàdúnjọ òní dé bẹ́ẹ̀ nìkan kan olóríire ó padà wá èrè àsàràtù ó débí sàwọ̀tí arẹwà ó débí gbogbo wọn ó débí látọ̀dọ̀ olóríire náà ni o gbogbo wa la ti soríire lónìí àbí bẹ́ẹ̀ kọ́ nọ́mbà yẹn rèé lẹ́ẹ̀kan sí 08034865342 08034865342 títí ọjọ́ mẹ́jọ ó ṣe kí ni o ó dàbọ̀. iṣẹ́ lóògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga Sowonya Pelu Dokita Olamide àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àárẹ̀ rìn.